Akójúmọ́ ní gbogbo ibi tí a ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series. So lánàá a mẹ́nulé rational expression. A dẹ̀ ṣàlàyé fún wa pé rational expression òun náà ni a mọ̀ ní tó bá jẹ́ pé a bá fi polynomial kan divide polynomial mìíràn. Tá bá fi polynomial kan tá bá fi divide polynomial mìíràn. A ṣàlàyé fún wa pé rational expression yìí ó lè jẹ́ improper ó dẹ̀ sì lè jẹ́ proper. Yóò mọ jẹ́ proper tó bá jẹ́ pé degree polynomial tó wà ní numerator tó bá kéré sí degree polynomial tó wà ní denominator. Ṣùgbọ́n tí degree polynomial tó wà ní numerator bá ju degree tó wà ní denominator lọ, a já sí pé a máa ní improper fraction. Gẹ́gẹ́ bá a ṣe lè mọ gbé àwọn rational number wa náà, gẹ́gẹ́ bá a ṣe lè mọ dá wọn padà sí mixed number tó bá jẹ́ pé wọ́n jẹ́ kí ni o improper fraction. Gẹ́gẹ́ bákan náà wẹ̀ la lè máa lo long division method láti ṣe kí ni o láti fi mọ dá improper rational expression láti mọ dá wọn padà sí bóyá expression kan plus so proper fraction. So ibẹ̀ yẹn la dúró sí lánàá. A dẹ̀ ṣàlàyé tí a ń pè ní factors theorem àti reminders theorem. Aláwọn theorem méjèèjì ṣe pàtàkì tó bá jẹ́ pé àṣẹ fẹ́ mọ dára wa láàmú láti mọ wá division àbí láti mọ divide polynomial méjèèjì wa bóyá pẹ̀lú long division method ni o tàbá fẹ́ mọ dára láàmú a lè lo factors àti reminders theorem. Kí làwọn theorem méjèèjì yẹn ń sọ? Ẹ rí pé mo ní tí n bá ní 8 divided by 4 a mọ̀ pé 2 ni ó fún wa o. Mo rò bó ti wá báwọn. So a sọ pé 8 òun ni dividend. So tí 4 mi jẹ́ kí ni o divisor. So yín tí mo get mẹ́ báyìí òun náà ni kí ni? Òun ni quotient. So ti wá báwọn. Gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ tí bá ní 9 divided by 4 ṣe é pé 2 náà ni o ṣùgbọ́n yóò kù change ilẹ̀. So a já sí pé náà yìí mo lè tún nǹkan tí ó mọ jẹ́ 2 times 4 plus 1. So ti yé báwọn. Tí 9 mi jẹ́ dividend, 2 jẹ́ divisor, 4 dẹ̀ sì jẹ́ kí ni o? Tí 2 jẹ́ quotient, 4 dẹ̀ sì jẹ́ divisor plus 1 yìí tí ń ṣe reminder. Gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ a lè gbé ọgbọ́n tó dópin yìí a lè gbé lọ sí polynomial bákan náà. Ẹ já sí pé tí bá di polynomial mi f of x mo lè mọ kọ́ gẹ́gẹ́ bí kí ni o q of x àbí ká sọ pé p of x multiply by q of x plus r of x. So tá bá kọ́ báyìí a já sí pé f of x mi òun náà ni kí ni o òun náà ni dividend interfere divide. So ti yá bá o eléyìí ni divisor interfere divide rẹ̀. So eléyìí ni quotient tí r of x ó dẹ̀ sì mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ reminder gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé láti bí báyìí náà ṣe pé tí bá ní 9 divided by 4 2 remainder 1 pé 2 times 4 8 plus 1 yóò mọ fún mi 9 padà. So báyìí náà la ṣe mú fi yẹn. Àwa ní tí reminders theorem mú sọ náà ni pé kí ni o tí bá nírú nǹkan báyìí tí f of x mi bá divide q of x ká pé q of x mi ní bí báyìí ó ti yé tàbí ká pé p of x mi ní bí báyìí ká pé ó jẹ́ s minus a. So ti yé báwọn tí f of x tó bá divide s minus a ẹ̀yin tó fi yẹn sọ náà ni pé ká mọ̀ dára láàmú reminder mi o yóò mọ̀ jẹ́ f of a. So ti yé mi báwọn ajá sí pé tí wọ́n bá fún wa nírú nǹkan báyìí pé ká divide tún á ní kí ni reminder rí ó mọ̀ jẹ́ ìbùkátà láti mọ̀ dára mi láti mọ̀ ya long division method mọ́ o. In tí mo ṣe òun náà ni pé kí ni o máa wá root in tó wà ní denominator yìí tí a mọ̀ sí divisor yẹn ẹ̀sẹ̀ pé root rẹ̀ tàbí 0 rẹ̀ a sọ fún wa pé tó bá ní 0 tàbí root expression kan òun náà ni tó yẹ pé fi unknown sí ibẹ̀ ṣe tí a mọ̀ sí s ní agbọ́nrin bíbà yìí. So in tá a máa fi s ṣe tí ó mọ̀ sọ expression yìí dòdò ẹ̀sẹ̀ pé tí bá fẹ́ sọ expression yìí di 0 in tí máa fi x mi ṣe ni -3 pé mo ṣe mọ̀ pé -3 ni mo ti mọ̀ pé s plus 3 tó bá jẹ́ 0
tí n bá collect like time s mi ó máa jẹ́ -3 so tí n bá ajá sí pé -3 yóò ní root tàbí 0 expression yìí so in tí remainder theorem wọ́n sọ ni pé tí n bá divide eléyìí pẹ̀lú divisor eléyìí remainder mi ká mọ́ dára láàmú yóò mọ̀ fún wa ní kíni o f of -3 yàní √2 in tó wà ní denominator tá a mọ̀ sí divisor wa mo rò bó ti yé wa báwọn so òun náà ni à ń pè ní kíni o òun là ń pè ní reminders theorem káwá lọ mọ̀ tó bá jẹ́ pé ńgbà tá a divide mo wá ní remainder mi jòdo ṣe pé tí ká pé mo divide yẹn tán mo ní remainder mi jẹ́ 0 kí ni tó túmọ̀ sí yẹn ṣe pé nísìn a divided by 4 a ní 2 ni o ṣá gba change ńlẹ̀ a ní gba change in tí ò bá fi mú wa tá a fi ní gba change tá a bá fi nọ́mbà kan divide mìíràn ajá sí pé a máa sọ pé kí ni o number yẹn is divisible by number ẹlẹ́ẹ̀kejì yẹn mo rò bó ti yẹn bá wọn pé ó lè lọ ń bẹ̀ nọ́mbà àṣàlẹ̀ yẹn lè gé òun náà ni pé kí ni o nọ́mbà òun jẹ́ factor rẹ̀ so ìgbà tó yẹ pé ńgbà tí mo divide 8 mi pẹ̀lú 4 níbí báyìí tó jẹ́ pé ó kàn fún mi ní quotient mi ni tí ò ṣẹ́kùn kankan lẹ̀ ajá sí pé 4 yẹn o factor 8 ni o torí pé mo ní remainder mi jẹ́ kí ni o ó jẹ́ 0 tẹ́ bá gbọ́gbọ́n yẹn náà wá bí báyìí ajá sí pé mo ti mọ̀ pé remainder mi yóò mọ jẹ́ f of kíní kan tí remainder mi bá jẹ́ 0 ajá sí pé this is what this is a factor of s cube plus 4s plus 5 so a ṣe àwọn àpẹẹrẹ oríṣiríṣi lórí rẹ̀ náà lánàá mo rọ àwa tó bá jẹ́ pàṣẹ kí ni o tó bá jẹ́ pé à ń tẹ̀lé wa lọ láti àbá àti àbá wa lọ lánàá láti gbìyànjú láti wo in tó jámọ́ in tó jẹ́ ní àná so ìgbà tẹ́lẹ̀ yẹn bá ti yé wa ká tó wá tẹ̀síwájú a ti mọ rational expression o kódà a ti mọ bá ṣe lè mọ expand lánàá ṣùgbọ́n àwọn kankan tó tún mọ́ ń jáde tí wọ́n tún fẹ́ ká gbọ́yé nínú polynomial yìí òun náà ni pé kí ni o a ní àwọn special factorization kan tàbí ká ní special expansion kọ̀ọ̀kan so ti nínú wọn náà là ń pè ní kíni là ń pè ní perfect square nínú wọn là ń pè ní perfect square a ti mọ̀ túmọ̀ perfect square tẹ́lẹ̀ o ìtumọ̀ perfect square náà ni pé nọ́mbà tó ẹgbẹ́ lè ṣe kíni a lè wá square root wọn kádẹ́sì mọ́ gbàgbé kíni square root nọ́mbà kan ká pé ń bá ní square root of x òun náà ni pé kíni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní x in tí mo multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tó ń fún mi ní x yẹn gangan a máa pè ní perfect square torí nọ́mbà méjì multiply ara wọn nọ́mbà kan multiply ara rẹ̀ ó fi fún wa ní x yẹn mo rò bó ti yá báwọn so tá a bá ti rí pé square lórí nǹkan kan in tí ó mọ̀ fún wa yẹn òun náà ní perfect square kí ni wọ́n á fẹ́ ká gbọ́yé mi báyìí dágbéwé àbèjúwe ká pé ń bá nírú nǹkan báyìí a plus b squared adẹ̀sí ti mọ̀ pé square náà ni pé tí wọ́n bá ní square ńgbà tá a ṣe indices òun náà ni pé kí nọ́mbà yẹn kó multiply ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí bá ní s raised by 3 ìtumọ̀ náà ni pé kí s yóò máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta s raised by n pé kí s yóò máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ n so ajá sí pé a plus b squared yóò máa jẹ́ kí ni o a plus b multiply by a plus b mo rò bó ti yá báwọn kádẹ́sì mọ́ gbàgbé ń ta lò lánàá pa ń pè kankan ní Foy's method so òun náà ni pé kí ni Foy's method náà ni pé kí ni ẹ máa multiply aláwọ̀kọ́ pẹ̀lú aláwọ̀kọ́ bíbáyìí so ti yé báwọn àwọn tó wà ń ta pẹ̀lú àwọn tó wà ń ta so ti yé so àwọn tó wà ní kí ni o inú ilé àtàwọn tó wà nínú ilé àwọn ìgbẹ̀yìn pẹ̀lú àwọn ìgbẹ̀yìn nínú àwọn òwe mìíràn wọ́n máa ń pè ní kí ni o ẹ̀yinjú àtẹ̀yinjú o pé ẹ̀yinjú àtẹ̀yinjú ni so ti yé báwọn pé eyebrow ẹ̀yinjú àtẹ̀yinjú o nose imú mouth àtẹnu so ti yé báwọn ajá sí pé tàbá fẹ́ dára àmọ́ ẹ̀rí pé ọjọ́ orí wa ń tòótọ́ pé ẹ̀yinjú àtẹ̀yinjú eléyìí ọmọ fún wa ní kí ni x square ẹ̀yinjú àtẹ̀yinjú b square nose imú ab mouth ẹnu ab so ti ẹ pé tẹ bá ṣe sílẹ̀ sí ọmọ jẹ́ a square plus 2ab plus b squared so ìjẹ́ tílẹ̀ ẹ̀ bá yé wa ṣe mọ̀ pé ibi tó ti wá gangan náà ni pé tí n bá ní a plus b tí n bá multiply àwọn náà ni pé kí n kọ́kọ́ má láàkọ́ yìí kí n fi multiply àwọn arákùnrin yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan bí kí wọ́n mọ pín sára níṣẹ́ pé èyí ó fún wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan èyí ó gbà lọ́kọ̀ọ̀kan so yóò jẹ́ a times a square
plus A times B, yeah, gbóhùn ní A, B, àbí? B times A, so tiẹ̀, yóò mọ̀ fún mi ní kíni o, AB tàbí B àti AB kankan náà ń tọ́ra àti mọ̀ pé multiplication wà commutative. Then plus B times B squared, pé kankan náà ló fún wa ní A square plus 2AB plus B squared. Kí la ṣàkíyèsí? A plus B squared is equal to what? A ló fún wa ní kíni o, A square plus 2AB plus B square. Wọ́n ní tí ojú bá ṣe kíni o, tó bá dẹjú lẹ̀ dáadáa, yóò rí kíni o, yóò rí mú. So ti yé wa. Ṣẹ́rí ìtumọ̀ eléyìí ni pé tẹ́ bá ní monomial expression, binomial expression, táwa fẹ́ square rẹ̀, òun náà ni pé ẹ mọ́ dára yín láàmú. So ti yé wa. Ìtẹ́ máa ṣe náà ni pé kíni o, a mọ̀ square alákọ̀ọ́kọ́, a mọ̀ square ẹlẹ́ẹ̀kejì, plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Kódà ó bá negative náà mú o. Òun náà ni pé tí n bá ní A minus B square, ṣe ń pé A minus B square náà tí n bá sí òun náà lẹ̀ A minus B. Pẹ̀lú àlàyé tí mo ṣe, ẹ̀yìnjú àtẹ̀yìnjú o, yóò fún wa ní A square. Ẹ̀yìnjú àtẹ̀yìnjú, that is minus B times minus B, òun náà fún wa ní kíni o, B square. Imú o, minus AB, ẹnu, minus AB. Ẹ pé kí ló fún wa? A square minus 2AB plus B square. In tó jẹ́ yàtọ̀ láàrin àwọn méjèèjì òun náà ni pé kí ni o, second term yìí òun náà ló yàtọ̀ nù wọn. Tẹ́ bá wá ṣàkíyèsí rẹ̀ dáadáa, ẹ rí i pé táàmù tó wà níbí báyìí addition plus 2 lélẹ́yìí minus 2 lélẹ́yìí. In tó kàn jẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ náà ni pé tó bá jẹ́ pé plus ló dá táàmù méjèèjì láàrin, a já sí pé plus ni ó máa wà níbí báyìí. Tó bá jẹ́ pé minus ló dá eléyìí láàrin, minus ni ó máa wà níbí báyìí. So ti yé, ẹ jẹ́ ká gbọ́ òfin yẹn yé ní Yorùbá. So òun náà ni pé kí ni o, tẹ́ bá ní binomial expression, tí mo bá fẹ́ square rẹ̀, ẹ mọ́ dára yín láàmú. Yóò máa jẹ́ pé kí ni o, ká square alákọ̀ọ́kọ́, ṣe ìpá alákọ̀ọ́kọ́ ní first term ní A square. Ká square ẹlẹ́ẹ̀kejì B square. Then minus 2 times product of A and B. Ṣùgbọ́n tó yẹ pé plus ló wà láàrin, yóò máa jẹ́ kí ni plus 2 times A and B. Ẹ dákun so yóò abáwọn. So tábà tí a gbọ́ yẹn yé, ọ̀yà bó ní ká pọ́n fún wa nírò eléyìí pé ká ṣe ń kọ́ 7x plus 4y everything square. Ẹ má gbàgbé òfin náà ni pé kí ni o, binomial expression léléyìí o, ó wà ní square, a ní perfect square ni ó mọ̀ jẹ́. Mo rò bó ti mi bá wọn. Ajá sí pé kí ló fi yẹn pé ká square alákọ̀ọ́kọ́ plus ká square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì. So ajá sí pé ilé ọmọ jẹ́ 49x square plus eléyìí jẹ́ kí ni o, 14 times 4 tàbí 28 times 2. Ẹ pé kí láwọn ni? Yóò mọ̀ fún wa ní 56y plus what? 16y square. Ṣé pé kò fún wa ní wàhálà láti ṣe látẹ̀sí mọ́ ṣe kí ni o, láti mọ̀ dá padà. Ọ̀yá bò ní eléyìí nǹkan tí n bá ní 3a minus 5b, òun náà lè rárá, òun náà ni pé kí ni o, ìmọ̀ square alákọ̀ọ́kọ́. Màá máa square ẹlẹ́ẹ̀kejì. Bẹ̀ torí pé minus ló wà láàrin báyìí, yóò mọ̀ jẹ́ minus 2 times alákọ̀ọ́kọ́ times ẹlẹ́ẹ̀kejì. So tí mi bá wọn. So yóò máa jẹ́ kí ni o, 9a squared, ọ̀yà, minus 30ab plus 25b square. Ẹ dákun so yé wa. Nínú àwọn ìwúlò irú àwọn eléyìí náà ni pé kí ni, a lè fẹ́ find the square root. Àbá a lè fẹ́ find the square, a lè fẹ́ find the square number kan. A mọ̀ pé 2 square sì kò lè, a ti mọ̀ pé 4 ni. 9 square ti mọ̀ pé 81 ni, a ti mọ̀ yún lórí. Bẹ̀bọ̀ ni tó bá fún wa nírú nǹkan báyìí, 101 squared. Pẹ̀lú òfin yìí ẹ lè ṣe 101 square láì tẹ calculator yín tàbí ẹ bá ti ẹ̀ multiply rárá. Mo ti mọ̀ pé 101 square mo lè tún kọ as 100 plus 1. Kí ni 100 plus 1? Ṣe pé 101 náà ni. Squared. Mo rò bó ti yé mi báwọn. Ọ̀yà tí bá fẹ́ ṣe pẹ̀lú òfin wa, tá a bá ti ní binomial expression ni. Tó wá gba square, kí ni mo lámọ̀ ṣe? A mọ̀ square alákọ̀ọ́kọ́ plus a mọ̀ square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ times product ẹlẹ́ẹ̀kejì. Ilé ọmọ jẹ́ 100 squared, mọ̀ bóyá ọmọ jẹ́ 1 0 mẹ́rin. Àbí plus 200 plus 1. Ajá sí pé tẹ́ bá ro arákùnrin ìpapọ̀ yóò mọ̀ jẹ́ 10,201. So ti yàrá ẹ rí pé kò ṣe kí ni o, kò ní rárá. Ẹ pé kò ní rárá.
so nínú àwọn àǹfààní nínú tí wọ́n tún fi mọ́ ń gbéṣẹ́ yìí lọ́wọ́ wa náà ni pé kí ni wọ́n lè kọ nǹkan kan lẹ̀ o ẹ rí i pé ń sábà máa ń jáde nínú JAMB náà wọ́n lè ní what are you going to add what are you àbí ká pé what must be added bó ṣe máa ń wá ni what must be added kí láà máa rò mọ́ so ká pé x square plus ẹ̀jẹ̀ lọ pé 4y to make it a perfect square to make it a perfect square pé kí láà máa rò mọ́ tó ti yé ma x square plus 4y to make it a perfect square ẹ má gbàgbé kí ni perfect square òun náà ni pé tí n bá ní a plus b square òun náà ni pé a mọ square alákọ̀ọ́kọ́ plus e mọ square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajá sí pé n tá máa rò mọ́ eléyìí tí ó fi mọ́ fún wa perfect square òun náà ni ṣàìpé wọ́n fún wa ní x square plus 4y nǹkan kan ti ṣe kí ni o àti rí ntọ́ ẹ kó wà ń bẹ̀ wọ́n ti square alákọ̀ọ́kọ́ mo rò bó ti yá báwọn wọ́n ti square alákọ̀ọ́kọ́ bẹ̀tẹ́lẹ̀ yìí nísìn kò tí ì sí square ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ bẹ́ẹ̀ bó lè ṣe mọ ọmọ square ẹlẹ́ẹ̀kejì a ti mọ̀ pé tábà pẹ̀lú òfin ẹlẹ́ẹ̀kan sínú pé a mọ̀ square alákọ̀ọ́kọ́ a máa square ẹlẹ́ẹ̀kejì plus 2 times in tó wà láàrin pé product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajá sí pé in tí ó bá láàká ìmú ni kí n kọ́kọ́ mú 2 wá ń bí báyìí kí n jẹ́ kí 2 ò yọjú ń bí báyìí ṣe pé láti jẹ́ kí 2 ò yọjú mo lè sọ pé x square plus 2 times 2y so ti yẹ bá so plus 2 times 2y mo ti ṣàìṣe ẹjá sọ pé 4xy kọ́ má bàa dàrú so 4xy ọ̀yà ajá sí pé lè náà jẹ́ 2 times 2xy ẹ dákun sóyè wa báwọn so pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ ó ti ń jọ lọ a square alákọ̀ọ́kọ́ a máa square ẹlẹ́ẹ̀kejì times product 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajá sí pé alákọ̀ọ́kọ́ ni tí bá wọ pé product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ẹni pé 2 yà àti ẹni kọ́kọ́ fi sí ná ní tó kún lẹ́hùn náà ni 2xy tí bá ní product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ tí mo pa alákọ̀ọ́kọ́ jẹ́ x ajá sí pé kí lẹ́lẹ́ẹ̀kejì mi ó mọ̀ jẹ́ 2y so ajá sí pé 2y ní mọ̀ rò mọ́ eléyìí 2y square onímọ̀ rò mọ́ eléyìí tí ó fi di perfect square ẹ̀ pé tí máa ro 2y mọ̀ ẹ̀ pé ọmọ jẹ́ kí ni x square plus 4xy plus 4y squared ajá sí pé kí ni perfect square tí ó mọ̀ mú wọn bẹ̀ x plus 2y everything squared ẹ dákun sí agbó àlàyé yẹn yé ó lè wá báyẹn kódà wọ́n lè fún wa ní báyà bíi k so báyà nísìnyí tí wọ́n bá fún wa ní irú nǹkan báyẹn wọ́n kàn lè sọ pé x square pé x square plus kxy pé kí láà máa rò mélèé tí ó mọ̀ sọ di perfect square wọn náà ní pé ẹ kọ́kọ́ jẹ́ kí 2 ò yọjú bí báyìí náà toró fin tẹ̀ bá gbàgbé pé a plus b square wọn náà ní pé kí ni a mọ̀ square alákọ̀ọ́kọ́ plus a mọ̀ square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajá sí pé mo gbọ́dọ̀ jẹ́ kí 2 ò yọ bí báyìí but kéèkéèsì nọ́mbà mo lè jẹ́ 2 ò yọ bẹ́ẹ̀ náà nà ajá sí pé lẹ́yìn náà mo jẹ́ x square plus 2 times k over 2 so ti torí 2 yìí ó padà gé 2 eléyìí á padà ní k padà mi tí ì ṣe nǹkan kan bẹ́ẹ̀ xy so ẹ̀rí bó ti ń jọ lọ àti square alákọ̀ọ́kọ́ ṣe pé táàmù kejì tí máa wà bẹ́ẹ̀ náà ni pé 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ ti rí alákọ̀ọ́kọ́ mi bíbá ipò jẹ́ x ajá sí pé tẹ́lẹ̀kejì mi ó mọ jẹ́ òun náà ní kíni o k over 2y so ti ajá sí pé tẹ́ máa hádì tí ó mọ̀ sí lè di perfect square ní k over 2y squared tí ó mọ̀ jẹ́ kíni o k square y square divided by 4 ẹ dákun sóyún wa báwọn so ilé ẹ̀ là ń pè ní perfect square àtàwọn àǹfààní rẹ̀ ìjẹ́tẹ̀lẹ̀ yẹn bá yé wa náà àwọn tí mo tún fẹ́ ká tì mọ́ ẹ̀dùn pé mo ti sọ níjó ní iná òun náà ní kíni o òun náà ní à ń pè kankan ní difference of 2 squares difference of 2 squares so ti yé lẹ́ẹ̀kan sí kí ni perfect square òun náà ní pé tí n bá ní a plus b square ọ̀yà ìmọ̀ square alákọ̀ọ́kọ́ màá máa square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì so difference of 2 square òun náà ní pé kí ni ó tún máa rọrùn láti lè factorize òun náà ní pé tí n bá nírú nǹkan báyìí as squared tàbí ẹjẹ́ ń gbérù nǹkan báyìí wá kó lè fi yé wa tí n bá ní a plus b a minus b so ti yé bá
a plus b, a minus b. Ṣé pé tá a ṣe lẹ́ẹ̀kan ni pé kí ni a multiply a plus b times a plus b, a minus b times a minus b. Ó yá ẹ jẹ́ a multiply eléyìí náà pẹ̀lú ohun tí mo ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan. Ẹ̀yìnjú a square is a times a, ẹ̀yìnjú b times minus b yóò máa fún mi ní kí ni o minus b square. Ẹnu àbí imú b times a, ab, ẹnu minus ab. Kí lẹ ṣàkíyèsí? Àwọn dàdàngọ́ mi méjèèjì yóò gera wọn. Kí la nílẹ̀? A square minus b square. Ajá sí pé a plus b, a minus b, òun ló fún wa ní kí ni o a square minus b square. Tá à ń pè ní kí ni o difference of two squares. Difference, pé difference náà ni pé ìyọkúrò two squares, squares méjì, squares kan lélẹ̀ a square. So tí ẹ bá square kan lélẹ̀ náà b square. So in tó fi eléyìí ń sọ ní Yorùbá òun náà ni pé kí ni o tá a bá ní square méjì àbí tá a bá ní binomial expression tó wá jẹ́ pé táàmù aláwọ̀kọ́ gba square tí táàmù ẹlẹ́ẹ̀kejì náà gba square gẹ́gẹ́ bá ṣe rí mi bá ṣe pé a gba square b gba square. Tàtún wá wo ohun tó dá àwọn méjèèjì láàrin tá wá rí pé minus ni ẹ mọ́ dára yín láàmú. Tẹ́ bá fẹ́ factorize ẹ̀yin tí ó mọ̀ jẹ́ náà ni pé kí ni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì. Ṣé n tún sọ? Tẹ́ bá ní binomial expression tó wá jẹ́ pé táàmù alákọ̀ọ́kọ́ gba square, táàmù ẹlẹ́ẹ̀kejì gba square, a ní negative láàrin. Ibi tọ́kàn yóò kọ́kọ́ mọ lọ òun náà ni pé difference of two square la ní o. Tá bá ní difference of two square òun náà ni pé máa ma ọ̀rọ̀ kí ni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì. So tíyẹn bá ti yé wa ajá sí pé tí n bá ní x square minus 9 ṣe dẹ̀ mọ̀ pé x square lè o ti gba square, mo lè kọ́ náà yìí náà gẹ́gẹ́ bí square yóò mọ̀ jẹ́ x square minus 3 square. Pé a ti rí òfin wa. Kí dẹ̀ sì lòfin wa? Òun náà ni pé kí ni o tí n bá ní binomial expression tálákọ̀ọ́kọ́ táàmù alákọ̀ọ́kọ́ tó bá gba square gẹ́gẹ́ bí ẹ ṣe gbà ń bí báyìí, tí táàmù ẹlẹ́ẹ̀kejì náà bá gba square gẹ́gẹ́ bí 3 ṣe gbà ń bí báyìí, ajá sí pé kí mọ́ dára mi láàmú tí mo ṣe náà ni pé kí ni o yóò mọ̀ jẹ́ kí ni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì. Eléyìí là ń pè ní kí ni o eléyìí là ń pè ní difference of two squares. Ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ọ̀dà bóòní tí n bá ní 81 minus a square náà ńkọ́ mo lè kó òun náà bẹ́ẹ̀ tó ní mo mọ̀ pé 81 perfect square lòun náà a lè kọ́ pé 9 square minus a square àti ní difference of two square binomial expression la ní o alákọ̀ọ́kọ́ gba square ẹlẹ́ẹ̀kejì gba square. Àjọṣe tó wà láàrin àwọn tá méjèèjì negative ajá sí pé ọmọ jẹ́ kí ni o 9 plus a 9 minus a. Ẹ dákun sọ yé wa báyìí. Ọ̀dà tani ó sáré sọ eléyìí fún mi. Mo ní 9x square minus 36y square. Kí ni ó jẹ́ 9x square minus 36y square. Ṣẹ̀ǹpófin náà ni pé kí ni o kálákọ̀ọ́kọ́ ọmọ gba square kẹ́lẹ́kejì náà ọmọ gba square kí negative mọ̀ dáhùn láàrin. Negative ti dáhùn láàrin. But y àti eléyìí náà ló gba square. Ajá sí pé wọ́gbọ́n táwọn arákùnrin méjèèjì náà fi di square. Ọgbọ́n lọ́wọ́ bá a ṣe perfect square làwọn méjèèjì náà. Eléyìí náà máa jẹ́ kí ni o 3 squared x squared minus kí ni 36 6 squared y squared. Tó bá wù wá nígbà tí wọ́n ti gba square ni wọ́n jọ kánkó fáwẹ́lì. So eléyìí ọmọ jẹ́ 3x everything squared tẹ̀ bá gbàgbé nínú indices tá a kọ́ minus 6y everything square. Ká lòfin wa mọ̀ kí lòfin yẹn tá a bá ní binomial expression táàmù alákọ̀ọ́kọ́ gba square tí táàmù ẹlẹ́ẹ̀kejì gba square tí negative dáhùn láàrin kí láwọn ṣe yóò mọ̀ jẹ́ 3x plus 6y 3x minus 6y. Ẹ̀dọ́gùn sọ yóò wá bó wà ní tá bá nírò eléyìí tí ẹ bá sí ẹ tí kan náà àwọn táàmù yẹn tàbí àwọn táàmù méjèèjì tí ó bá jẹ́ square ńkọ́ ṣùgbọ́n tó wáyé pé difference náà ni wọ́n gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní 4x squared minus 3 mo lè sọ òun náà bẹ́ẹ̀ ẹ̀já ronú sí o binomial expression lélẹ́yìí negative dẹ̀ ṣì wà láàrin ṣe pé mo lè kọ́ eléyìí tí ó máa jẹ́ 2 square s square zero ni kì í ṣe rọ 3 yìí náà mo lè gbóhùn náà mo lè sọ di perfect square kí ni mo lè fi sọ di ṣe pé tí máa sọ pé root 3 mo lè gbé square sí náà tó ní mo ti mọ̀ pé square padà cancel square root so ti yé mi máa
ajá sí pé ó ti di tí mò ń wá 2x squared minus root 3 squared. Kí ni ó máa dà báwọn? 2x plus root 3 2x minus root 3. So ti yẹ báwọn òun náà nìyẹn. So kí láti kọ́ mbẹ́ òun náà ni perfect square. Kí ni perfect square? Pé tí n bá ní a plus b tàbí a minus b squared, òun náà ni pé máa ṣe kí ni o? Máa square lákọ̀ọ́kọ́. Máa square lẹ́ẹ̀kejì. Plus tó bá yẹ pé plus ló wà láàrin wọn. 2 times ab tó bá yẹ pé minus ló wà láàrin wọn. Yóò máa jẹ́ kí ni minus 2 times ab. Ẹ mọ́ jẹ́ ó dàrú. Yín tí mò ń sọ ni pé ìfẹ́ kọ́ ilé lẹ́ẹ̀mejì báyà kí n tiẹ̀ torí ẹ̀jẹ̀ ń kọ́ lọ́kọ̀ọ̀kan. Plus. So I just be a minus b square. No, máa jẹ́ kí ni a square minus 2ab plus b square. Bó ni difference of 2 square ńkọ́? Òun náà ni pé kí ni o? Tí bá ní binomial expression, tí difference wà láàrin wọn. Tá bá jẹ́ pé minus wà láàrin wọn, I just be máa jẹ́ kí ni o? A plus b, a minus b. Ìjẹ́ tí lẹ́yìn bá ti yé wa, tàdé tí wàá máa wọlé àti mọ̀túnmọ̀ polynomial. Pé ńgbà tá a ṣàlàyé nígbà tá a bẹ̀rẹ̀ polynomial, a ní polynomial a lè mọ ṣàdáyẹrí wọn degree wise. That's why I'm sọ pé kí ni o? Tó bá orí degree 0 ní ó dẹ̀ sì ti bẹ̀rẹ̀. Torí tí a bá ní degree tó bá jẹ́ negative, kì í ṣe polynomial mọ́. A sọ pé degree polynomial kan òun náà ni pé kí ni o? Power tó bá pọ̀ jù ń bẹ. Gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní as raised by 3 plus bx square plus cx plus d. Eléyìí degree 3 ni torí 3 ni degree tó pọ̀ jù ń bẹ. Tí n bá pa eléyìí rẹ́ nísìn, ẹ rí i pé tó kù náà ni degree tó pọ̀ jù ń bẹ nísìn 2 ni. Ajá sí pé lè ọmọ jẹ́ kí ni degree 2. A dẹ̀ sọ fún wa pé tó bá yẹ pé degree 1 ló ní linear expression nìyẹn. So tó bá yẹ pé degree 2 ló ní quadratic expression, wọ́n yọ látara quad. Quad ni square, quadrilateral. So ti yé báwọn. So tí wọ́n bá ní kí là ń pè, tó bá yẹ pé degree 3 ló ní, ajá sí pé cubic. So ti yé báwọn. Ibi tí mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ sábà máa fi ṣiṣẹ́ jù nìyẹn fún agbègbè tẹ́ wáyé. Mo bó ti yé wa báwọn. Ṣùgbọ́n tá bá ní expression náà lè di equation fa. Pé aláàmà ní equation, kí la fi mọ̀ pé equation ni òun náà ni pé kí ni o? Tó bá ti ní síkọ́tò nínú, gẹ́gẹ́ bí n tí mo ṣàlàyé lọ́sẹ̀ tó lọ. Ajá sí pé mo lè ní linear equation o. Màá linear equation tó bá jẹ́ pé polynomial mi degree 1 ló ní tó sì tún wá ní equal to. Màá ní quadratic equation tó yẹ pé polynomial mi degree 2 ló ní ó tún ní síkọ́tò. Òun náà ni pé mo lè ṣe kí ni o? Mo lè wá ẹ̀dẹ̀mọ́ gbàgbé tá bá ti ní equation, ìtumọ̀ náà ni pé kí ni o? In tó wà lákọ̀ọ́kọ́ òun yóò mọ dọ́gba pẹ̀lú tó wà ní ẹ̀gbẹ́ kejì. So ti yá máa já wá ṣe linear equation. Pé linear equation tá ti mọ̀ òun náà ò le rárá o. Nínú àwọn àpẹẹrẹ tó rọjú bí òun ni pé tí bá ní x plus 3 is equal to 5. Kò le rárá. Tẹ́ bá fẹ́ tú ní Yorùbá, ṣe pé x yìí a sọ pé adélé ni. Ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni nǹkan kan. So bẹ́ẹ̀ ṣe mọ tú àwọn unknowns nìyẹn pé kí ni nǹkan kan. Tó jẹ́ pé máa rò mọ́ 3 ń bí báyìí tí ó mọ̀ fún mi ní 5. Kí lá máa rò mọ́ 3 tí ó mọ̀ fún wa ní 5? 2 ni now. So tí máa ń pè x equal to 2. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣe dáadáa, ṣe pé mo ṣàlàyé gbà tá ń ṣe change subject of the formula. Òun náà ni pé x la fẹ́ mọ̀. Ẹ wá wò pé kí làwọn ọ̀tá x, kí ló ń dá x dúró tá àti fi mọ̀? 3 ni now. Mo á ní ẹ wá wò pé kí làjọṣe tó wà láàrin ìta ń wá o àti tí ń dá dúró. Tó bá jẹ́ pé addition ló jẹ́ àjọṣe tó wà láàrin wọn, ẹ mọ̀ subtract. Tó yẹ pé subtraction ló jẹ́ àjọṣe tó wà láàrin wọn, ẹ mọ̀ sí kí ni ẹ mọ̀ add. Tó yẹ pé multiplication ẹ mọ̀ divide. Tó yẹ pé division ẹ mọ̀ multiply. Tó láti mọ̀ pé gbogbo àrùn náà ló lóògùn wọn. Malaria, in tó lè pa malaria ni anti-malaria. Tó bá yẹ pé square ni a máa square root. Tó bá yẹ pé square root ni a máa square. Tó yẹ pé cube root ni a máa take cube. Tó yẹ pé cube ni a máa wá cube root àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tí bá ajá sí tẹ́rọ eléyìí ní simoni x plus 3 is equal to 5. In tí ń dá x dúró tí ti fi mọ̀ arákùnrin 3 yìí ni o. Ẹ wá wò pé kí làjọṣe tó so wọn àti x papọ̀. Plus ní positive ẹgbàá ní x plus 3. In tó lè pa plus òun náà ní minus. Ajá sí pé bàbá ní kí ni o subtract 3 from both sides. So tí bá mo dẹ̀ ti mọ̀. Tí máa ń subtract 3 from both sides, nígbà pé equation náà ni pé ẹgbẹ́ àkọ́kọ́ mọ papọ̀ mẹ́gbẹ́ kejì, apá tún mọ papọ̀ máa pọ̀ sí. Ajá sí pé tí bá ṣe fún ẹgbẹ́ ọ̀tún mo gbọ́dọ̀ ṣe fẹ́ gbé òsì. Ní tẹ́ bá ṣe fún Táyé, ẹ gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé, kẹ́ má rí jàbèjì.
So tí I just pé ọmọ jẹ́ 5 minus 3 yóò máa jẹ́ kí ni o x 3 plus minus 3 ó jẹ́ òdo is equal to 2 ẹ pé bó ṣe jẹ́ 2 lélẹ̀ ẹ ń pè ní ẹ̀rọ àwọ̀rọ̀ náà bó wà ní tí n bá nírò eléyìí ńkọ́ mo ní root 3x plus 7 àbí minus 4 is equal to 6 wọ́n ní ká find the x if so tí eléyìí náà lè rárá a ní kí ni o root x 3x plus 7 minus 4 is equal to x ṣe pé tá bá fẹ́ tú sí Yorùbá òun náà ní pé kí ni o ẹ kọ́kọ́ sọ bí eléyìí gẹ́gẹ́ bí unknown sí náà òun náà kí ni máa yọ 4 kó nú rẹ̀ tí ó mọ̀ fún mi ní 6 ẹ rí pa ti mọ̀ pé 10 ni ajá sí pé mo ti mọ̀ pé gbogbo eléyìí náà jẹ́ 10 ni o lẹ́yìn rẹ̀ máa wò pé kí ni o kí ni ẹ ti mọ̀ òun náà ni pé kí ni túmọ̀ wá ṣe bá ti mọ̀ pé gbogbo eléyìí nìsín ó jẹ́ 10 àbí ẹ jẹ́ nǹkan mo kàn fẹ́ fi ṣàlàyé ká lè gbọ́ yé Yorùbá ni o pé ká fi mọ̀ pé kò lè àti mọ̀ pé lè jẹ́ 10 so òun náà tún wá ní pé kí ni ó mọ̀ wà nínú square root tí ó fi mọ̀ fún wa ní 10 ṣe pé 100 ni ajá sí pé 3x plus 7 is equal to 100 ẹ tún tẹ̀síwájú ibi unknown yẹn lẹ́mọ̀ ni ó mọ̀ jẹ́ bí reference point yín òun náà ni pé kí ni túmọ̀ ro 7 mọ́ tí ó mọ̀ fún mi ní 193 ajá sí pé 3x ó mọ̀ jẹ́ 93 eléyìí náà tún á jẹ́ pé kí ni máa multiply s 3 pẹ̀lú tí ó mọ̀ fún mi ní 93 31 ẹ rí pé kò lè bá ṣe tún ní Yorùbá bẹ́ẹ̀ bó ní tẹ́ bá fẹ́ ṣe òun náà ni pé kí ni o kí la fẹ́ wá gangan kí lẹ̀ ń wá x là ń wá náà so ti bá ẹ wá gbogbo àwọn ọ̀tá x tí ń dá s dúró títà àti fíìmọ̀ pé táwọn mẹ́ta bá ń dupò ṣe pé àwọn mẹ́ta yẹn ni wọ́n jọ ń dupò so ọ̀nà tí wọ́n fi gbà win àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù òun ni wọ́n mọ̀ wá so irú eléyìí nìsín inú tó ń dá s dúró 3 wà ń bẹ o kódà 7 wà ń bẹ square root náà dẹ̀ ṣì wà ń bẹ minus 4 yìí náà dẹ̀ ṣì wà ń bẹ so ti bá pé inú ta kọ́ nínú perfect square inú ta kọ́ nínú kíni o nínú ta kọ́ nínú complete change of subject of the formula náà ni pé kíni tẹ́ bá ní ọ̀tá méjì nísìnyí báyìí àwọn ọ̀tá kan so mọ́ a lè pa wọn ní ọ̀tá lé àwọn ọ̀tá kan wọ́n jìnnà sí ṣe pé inú rẹ̀ ní 4 yìí wà a lè pa wọn ní ọ̀tá òde wọ́n á ní tẹ́ ọkọ mọ̀ ṣe náà ni pé èyí tó bá jẹ́ ọ̀tá òde yẹn lẹ́kọ̀ọ́kọ́ mọ̀ yanjú ajá sí pé rúùtù yìí ọ̀tá kan ni 4 ọ̀tá kan ni 7 ọ̀tá kan ni 3 ọ̀tá kan ni bẹ́ẹ̀ gbogbo àwọn ntọ́wà mi báyìí wọ́n súnmọ́ x ju 4 yìí lọ ajá sí pé 4 lẹ́ọ̀kọ́ yanjú torí òun ló wà ń ta kí ni wá ní àjọṣe tó so wọn àti 4 papọ̀ minus kí la fi mọ̀ pa minus àmà plus so ti ajá sí pé màmá ní add 4 to both sides bùkátà láti ṣe mọ́ ọkọ̀ add 4 to both sides mọ́ tábà tí mo pé n tá ṣe nìyẹn yóò máa jẹ́ root 3x plus 7 minus 4 plus 4 ní ti bá ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe kíni o mo gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé ká mọ́ gbàgbé so ti ilé àti ilé òṣè kíni yóò gera wọn máa ní 3x plus 7 is equal to 10 so ti mi bá wọn ẹ rí pé ọ̀tá ti ń dínkù díẹ̀díẹ̀ kí ló tún kùn tó tún jọ́ta rẹ̀ square root yẹn ọ̀tá kan ni o 3 ọ̀tá kan ni 7 ọ̀tá kan ni bẹ̀tẹ̀ bá wo gbogbo àwọn ọ̀tá yẹn wo ló jìnnà sí ju root ni torí eléyìí tún súnmọ́ ìta korofo yìí ló wà bófin náà dẹ̀ sí ni pé kí ni square root lẹ́kọ̀ọ́kọ́ máa pa kí ládẹ́ fi máa pa square root a máa square ajá sí pé máa ní root 3x plus 7 squared is equal to 10 squared arákùnrin yóò ṣe kí ni yóò gé lé ìbáyìí yóò jẹ́ 3x plus 7 is equal to 100 3x is equal to 100 minus 7 so yẹ yín bó ṣe jẹ́ 100 minus 7 ẹ̀jẹ̀ tuntun nǹkan ṣe àpẹ́ ọ̀tá tún ti di méjì báyìí 3 àti 7 èyí tó jìnnà lẹ́yọ̀kọ́ mọ yanjú náà kí la lè fi mú 7 kí lájọṣe tó so wọn àti 7 papọ̀ plus ajásípà máa subtract yóò máa jẹ́ 3x plus 7 minus 7 100 minus 7 eléyìí àti eléyìí yóò gera wọn yóò jẹ́ 3x equal to what 93 kí ló tún kù tó ń dá dúró 3 kí lájọṣe tó so wọn àti 3 papọ̀ multiplication kí lá máa ṣe àmà divide láti máa sọ pé divide both sides by 3 yóò máa jẹ́ 3x divided by 3 93 divided by 3 so yóò máa jẹ́ kí ni o x equal to 31 sẹ́ni pé kò lè rárá eléyìí là ń pé bá sì mọ solve linear equation wa lélẹ́yìn bá sì mọ solve ènìyàn wọ́n á lè fún wa ní linear equation tó ní ju unknowns kan lọ
ẹ rí pé ní ìsìn unknowns kan la ní o tí ń ṣe s a dẹ̀ get answer kan náà bẹ́ẹ̀ wọ́n lè fún wa ní unknowns méjì bẹ́ẹ̀ wọ́n fún wa ní s àti y bẹ́ẹ̀ ní ìsìn tí wọ́n bá fún mi ní s plus y is equal to 9 ṣe àpé mo ti ní unknowns méjì ní ìsìn òun la máa pè ní kíni o ajá sí pé tí n bá fẹ́ wá s àti y papọ̀ òun la máa ń pè ní simultaneous equation simultaneous linear equation ẹ fi linear yẹn sí torí equation mi lè poríṣiríṣi tó ti wà pé simultaneous linear equation òun náà ni pé tá a bá fẹ́ wá unknowns tó ju ọyọ kan lọ papọ̀ simultaneously òun náà ni pé kí ni lẹ́ẹ̀kan náà so ti yọ abáwọn but òfin tí mo fẹ́ ká gbọ́yé fún simultaneous equations òun náà ni pé kí ni o ká tó lè máa lo simultaneous equation fún tàbí ká tó mọ̀ pé a ní unique solution torí a lè ní unique solution a ní different types of solution oríṣiríṣi ló wà nígbà mìíràn a lè ní unique solution náà ni pé answer kan kọ́kọ́rọ́ kan òun ló lè sí so ti bá a lè ní infinitely many solution lè pọ̀ so ti bá ó lè jẹ́ pé kọ́kọ́rọ́ pọ̀ ẹ mọ̀ pé ilẹ̀kùn mìíràn kọ́kọ́rọ́ kan ló lè ṣí ẹ mọ̀ padà sí ní master key náà tó yẹ pé àbáwọn ilẹ̀kùn mìíràn kí oríṣiríṣi lè ṣí bá wọn ti ṣẹ̀dá rẹ̀ so ti bá ìgbà mi a lè ní no solution ṣùgbọ́n ká tó ní unique solution fún simultaneous linear equation òun náà ni pé tí wọ́n bá fún wa ní unknowns méjì gẹ́gẹ́ bí àpèjúwe tí wọ́n bá fún wa ní x y ṣáà pé unknowns méjì òun la fẹ́ wá papọ̀ mo gbọ́dọ̀ mọ̀ ní equation méjì so ti bá tí wọ́n bá fún mi ní tí wọ́n bá ní wá unknowns mẹ́ta bẹ́ẹ̀ ń sìn ó ti wá di x plus y plus z tàbí x y z la fẹ́ wá kí n tó lè ní unique solution kọ́kọ́rọ́ kan tó lè ṣílẹ̀kùn yẹn òun náà ni pé màá ní 3 equation so I just pé kí n tó ní unique solution màá ní 3 equation àti kí ni o 3 variable so ti bá ṣùgbọ́n tí n bá ní 3 variable tí n bá lọ ní 2 equation rárá màá ní ju kí ni lọ màá ní ju unique solution màá ní ju solution kan lọ fún wọn kọ́kọ́rọ́ tí ó mọ̀ sí ojú kan lọ bá ṣe wá lè solve simultaneous equation yìí ọ̀nà pọ̀ ẹ rí pé nínú ta sábà mọ̀ náà ni pé a lè ṣe bóyá pẹ̀lú elimination method náà ni pé kí ni láti bí eliminate kẹ́ yanjú kan fún kan tá yẹ pé x àti y ló wà nínú equation wa tá fẹ́ lo elimination method òun náà ni pé kí ni o ẹ yanjú x kẹ́ fi mọ̀ y mo rò bó ti yé mi báwọn substitution method náà ni pé kí ni o ẹ gbé kan jáde so tí bá kẹ́ gbé kejì wọlé so elimination method substitution method gbogbo àwọn method méjèèjì kò le rárá a tún ní graphical method a lè lo graph náà a mọ̀ ṣàlàyé so tí ṣé wá rí gbogbo àwọn method yìí kò le aláwọ̀kọ́ ẹ mọ́ gbàgbé ẹ mọ̀ túmọ̀ ọ̀rọ̀ ṣé inú ọ̀rọ̀ gangan ní ìtumọ̀ gangan náà wà elimination method náà ni pé kí ni o ká eliminate variable kan fún mìíràn so tí gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí bá ní ẹ jẹ́ nǹkan question a ní 3x minus 2y is equal to minus 12 torí méjèèjì máa lo kíní méjèèjì fún x plus 2y is equal to 4 so tí wà máa fẹ́ ṣe kíni o mo fẹ́ ṣe léyìí mo fẹ́ lo elimination method fún kápá fẹ́ lo elimination method fún ẹ̀dẹ̀ mọ́ gbàgbé mo ní elimination náà ni pé kí ni o ká eliminate variable kan fún kejì ẹ wá àkọ́kọ́ ìtẹ́ ẹ̀kọ́ wo náà ni pé kí ni o variable wo lẹ́ẹ̀mọ́ eliminate kẹ́ tó lè eliminate variable kan coefficient tí wọ́n gbọ́dọ̀ papọ̀ ní kí ni o ní equation méjèèjì tí wọ́n fún wa tẹ́ bá wo x nsìn kí ni coefficient ní tó multiply unknowns kí ni coefficient tí x ní equation 1 3 kí ni coefficient tí x ní equation 2 1 ṣe pé wọ́n papọ̀ so tí ń bá ajá sí pé n tí ṣetán tí mo fẹ́ eliminate x ẹ tún wo ti y náà kí ni coefficient tí y ẹ pé 2 tàbí ká pé minus 2 but ẹ mọ àwọn tó wà wájú rẹ̀ kò bí káìtà ní tó multiply gangan sí pé lè jẹ́ 2 eléyìí náà jẹ́ 2 ajá sí pé tí n bá fẹ́ eliminate mo lè eliminate rẹ̀ mo lè eliminate y
So ti ba so inte ko mo wa ni pé ṣé coefficient tí wọ́n papọ̀ ná ẹ ko wò pé nínú àwọn variable yẹn wo ló ní coefficient tó papọ̀. So ti ba èyí tó ní coefficient tó papọ̀ yẹn ẹ á eliminate ẹ ìtumọ̀ eliminate ni pé kẹ́ pàdánù. So ṣé dẹ̀ mọ̀ pé ká tó lè eliminate nǹkan kan wọ́n gbọ́dọ̀ jọ dọ́gba. So ti ba x minus x yóò mọ jẹ́ 0 torí pé s ti jẹ́ x náà la fi lè rí wọn yọ kó nu ara wọn. So ti ajá pé tí bá fẹ́ eliminate y náà variable coefficient wọn náà gbọ́dọ̀ papọ̀. Ìgbà tí coefficient yìí ti papọ̀ báyìí mo lè eliminate ẹ. Ẹ wá wò pé kí lẹ mọ̀ ṣe tá fi mọ̀ eliminate ẹ. Tí coefficient wọn bá ti papọ̀ máa padà ṣàlàyé tí coefficient wọn bá papọ̀ náà. So ti tó bá jẹ́ pé coefficient wọn ti papọ̀ ẹ wá wò pé ṣé máa add ni àbí máa subtract ni máa fi máa rí wọn eliminate ṣe pé tí mo ti ní 3x minus 2y is equal to minus 12. Excuse me. So x plus 2y is equal to 4. Wọ́n ti papọ̀ àbí? Màmá wò pé kí ni màá máa ṣe tí y ń gbà pé òun mo fẹ́ eliminate coefficient wọ́n sì ti papọ̀. Kí ni màá máa ṣe tí màá fi gbé wọn dànù? Ẹ wá wò pé ṣá máa add ni àbá máa subtract. Ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ yìí o. Ẹ máa subtract tó bá ti jẹ́ pé nǹkan kan náà wọ́n ti papọ̀. Bí a ń ṣe mo ní 2y àti 2y. Ṣùgbọ́n lókè nísìn coefficient tí wọ́n á lè ní tó multiply wọn papọ̀ ni. Term wọn yàtọ̀. Eléyìí minus 2, eléyìí plus 2. A lè sọ pé wọ́n papọ̀ tán. So ti yé bá wọn. Ṣùgbọ́n tó wáyé pa níbi minus 2 minus 2 tàbí plus 2 plus 2 ẹ mọ̀ yọ wọn kó nu ara wọn ni. Kí ló fà? Wọ́n ti mọ̀ pé intervention náà ni pé a fẹ́ kó a fẹ́ rí ń bẹ̀ mọ́. A fẹ́ eliminate ẹ̀. In tó dẹ̀ lè eliminate nǹkan kan náà ni pé kí ni o? Kí ló lè sọ nǹkan di 0? Tẹ́ bá ní àmàlà mẹ́rin lórí table. Ìgbà ó lẹ́ni tó máa mú lẹ́ni tó máa ní àmàlà mẹ́rin lórí table mọ́. Tẹ́ bá kó mẹ́rẹ̀ẹ̀rin kó lórí table. Tí bá mẹ́ta ńkọ́ ṣé yóò kù ẹ pé yóò mọ̀ ṣe kọyọ̀ kan lórí table. Tó di bá tí mo sọ nìyẹn. Tó yẹ pé táàmù wọn papọ̀ ẹ mọ̀ subtract. Bẹ́ẹ̀ tí wọn bá papọ̀ bóyá kan jẹ́ plus ìkan jẹ́ minus ẹ mọ̀ add. Ẹ rí pé irú bíbá yìí nìsín ìkan jẹ́ plus ìkan jẹ́ minus ajá sí pé máa add ni o. So ti ń bá wọn ẹ dákun ẹ gbọ́ òfin kò le rárá ẹ tẹ́ bá ti tú sí Yorùbá kò le sáà ni add equation 1 to 2 ẹ máa mú ọlẹ́ ọ̀kọ̀ọ̀kan eléyìí plus eléyìí yóò máa jẹ́ 4x minus 2y ẹ pé 0 ni ó jẹ́. So ti yà bá wọn so is equal to minus 12 plus 4 agbọ́dọ̀ wà careful minus 12 plus 4 yóò máa jẹ́ minus 8 ajá sí pé láti bí báyìí kí ni máa multiply pọ̀ mọ́ 4 tí ó mọ̀ fi fún mi minus 8 s mi jẹ́ minus 2. So ti bá ẹ rí pé mo ti pa y mo ti fi mọ́ s ìgbà tí mo ti á mọ́ s yẹn màá lọ ṣe kí ni o màá lọ fi wá y. So ti bá ẹ mọ ẹ pa kan fún kan so ti so ilé ọmọ ajẹ́ kí ni ẹni put s is equal to minus 2 bẹ́ẹ̀ in any of your equation by equation 1 àbí equation 2 ká pé mo ní equation 2 kò sí equation tá ẹ lè fi sí yóò máa jẹ́ s plus 2y is equal to 4. Yeah, x means yóò máa jẹ́ minus 2 plus 2y is equal to 4. 2y is equal to 4 plus 2. 2y is equal to 6. Y is equal to 6 over 2 tó jẹ́ 3. Ẹ rí pé kò lè elimination method nìyẹn. Ó yá ẹ jẹ́ wá sí ìgbà tó bá yẹ ká gbé nísìn 3x mo ní 3x minus 2y ẹ jẹ́ tún equation ẹ̀ kan is equal to minus 12. Mo fẹ́ ṣe ìgbà tó yẹ pé coefficient wọn papọ̀ kò sí ìtẹ̀lé eliminate nínú wọn. Ṣé pé y la eliminate lẹ́ẹ̀kan. So ti bá ẹ yẹ já eliminate x mi báyìí náà. Ẹ mọ̀ pé mo ní kẹ́ tó eliminate coefficient wọn gbọ́dọ̀ ṣe kí ni o coefficient wọn gbọ́dọ̀ dọ́gba. Coefficient wọn gbọ́dọ̀ dọ́gba. Mo fẹ́ eliminate x nísìn coefficient wọn ò tí ì dọ́gba. Ṣùgbọ́n tó ẹgbẹ́ fẹ́ ṣe nù dánwò náà ni ẹ kọ́kọ́ wò fínífíní pé bùkátà láti dá ẹ láàmú tí kan bá dọ́gba tí kejì bá dọ́gba ẹ lè bẹ̀rẹ̀ ṣe yín bẹ̀rẹ̀ nígbà mi wọ́n lè fún yín ní wọ́n fún yín nínú ilé 5x plus y is equal to 10 s minus 4y is equal to 20 ṣe pé kò sí coefficient tó dọ́gba ẹ̀yin lẹ́jì ó dọ́gba fúnra yín ó yá mo á fẹ́ kí coefficient x ó dọ́gba ń bí báyìí bó ni màá ṣe ṣe eléyìí ní 3 eléyìí ní 1 bó màá ṣe ẹ ní rice èmi lẹ́wà afẹ́jọ jẹ rice àtẹwà kí lá ṣe ẹ fún mi rice díẹ̀ náà kémi náà fún yín lẹ́wà so kájọ jẹ rice àtẹwà so ajá sí pé eléyìí náà sìn tí n bá fẹ́ kí coefficient wọn dọ́gba màá fẹ́ léyìí ní rice yóò jẹ́ 1 times màá fẹ́ léyìí lẹ́wà 3 times tó ti bá wọn
So ilé ọmọ á jẹ́ kí ni o 1 times 3 3x minus 2y is equal to minus 12. So ti yé mi báwọn. So ilé náà ọmọ jẹ́ kí ni o 3x plus 2y is equal to 12. Wọ́n dọ́gba bí wọ́n ti dọ́gba wọ́n ti dọ́gba. Ẹ rí pé a ti ní 3 3 gẹ́gẹ́ bí coefficient wọn. Kí ni mo lẹ́ máa ṣe lẹ́yìn rẹ̀? Ẹ wá wò pé lẹ́yìn tí wọ́n bá ti dọ́gba tán sáà máa add àbá máa subtract ni. Sáà máa add àbá máa subtract ni. Mo lẹ́ mọ add tó bá jẹ́ pé táàmù wọn ò papọ̀. Bóyá in tó wà lókè jẹ́ plus in tó wà nísàlẹ̀ jẹ́ minus. Bẹ̀ tí táàmù wọn bá ti papọ̀ ẹ yọ wọn kó nu ara wọn bí ẹ lámàlà mẹ́rin lórí tébù. Ṣé pé tí òfin ní jẹ́ lámàlà rárá mọ́ náà ni pé kẹ́ mú mẹ́rẹ̀ẹ̀rin. So eléyìí náà sì ń pé mo lè subtract ń gbé pé 3 3 náà ni. Bẹ̀ tó wáyé pé minus 3 wà lókè plus 3 wà nísàlẹ̀ ẹ mọ̀ hard ni. So ti yé báyìí. Ọ̀yà kí lélẹ́yìn ọmọ á jẹ tá a bá subtract yìí and subtract 1 from 2 àbí 2 from 1. So yóò jẹ 3x minus 3x 0 àbí minus 2y minus 2y yóò mọ jẹ minus 4y mo jẹ gbèsè àmàlà méjì mo tún jẹ gbèsè àmàlà méjì ó jẹ minus 4y is equal to minus 12y minus 12 yóò mọ jẹ minus 12 minus 12 minus 24 ajá sí pé y mi ó mọ jẹ kí ni o ṣé mi ò ti ṣe àṣìṣe kankan so ajá sí pé y mi ó mọ jẹ ẹjẹ tún equation 3x minus 2y torí kò jọ x plus 2y kò jọ so ilé ọmọ jẹ kí ni o minus 24 divided by 4 yóò mọ jẹ 6 ṣé y is equal to 6 right they get me by ajá sí pé a ti ṣe àṣìṣe kan ẹjá tẹ̀síwájú 3x minus 2y minus 12 x plus 3y is equal to 4 ẹjá so eléyìí times 3 àbí times 3 times 1 3x minus 2y minus 12 3x oh ẹgbẹ́ mo ti ṣàṣìṣe 3 times 2 ó yẹ kó jẹ́ 6y tó ti ajá sí pé ọmọ jẹ́ minus 8 yóò máa fún wa ní kíni o yóò máa fún wa ní 3 ó yá kí ni màá máa ṣe lẹ́yìn rẹ̀ náà so mo ti mọ y pé ó jẹ́ 3 o máa ní put y is equal to 3 in any of your equation bẹ́ẹ̀ equation 1 tàbí equation 2 èyí tẹ́ bá fi sí ẹ get here yóò jẹ́ x plus 2y is equal to what is equal to 4 so ajá sí pé y mi jẹ́ 3 yóò mọ jẹ́ x plus 2 times 3 is equal to 4 àbí x plus 6 is equal to 4 x mi ó máa jẹ́ kí ni o ṣé mi ò ṣàṣìṣe o x plus 2y is equal to 4 so x plus c is equal to 4 x ó máa jẹ́ 4 minus 6 tó jẹ́ minus 2 bẹ́ẹ̀ 2 la get ní minus 2 náà so a ṣàṣìṣe so eléyìí ní bẹ́ẹ̀ ṣe mọ̀ lo elimination lẹ́ẹ̀kan sí kẹ́ tó lè eliminate variable kan coefficient wọn gbọ́dọ̀ papọ̀ so tí so tí coefficient wọn bá papọ̀ tí ó bá papọ̀ kí ni mo lẹ́mọ̀ ṣe ẹ wò pé ìkan ní rice ìkejì ní ẹ̀wà bó lẹ ṣe lè fún ọ ní rice àtẹwà ẹ fa kan ní rice ẹ fún kejì lẹ́wà so ti yé wa báyẹn so òun ni ẹ wá ṣe kí ni ẹ wò ṣé ẹ mọ subtract ni ó fi mọ kú àbẹ́ mọ hard so àbẹ́ mọ hard ọ̀yà ìjẹ́tẹ̀lẹ̀ ẹ bá yé wa bó wà ní ká pé substitution method mo fẹ́ lò nǹkan substitution method ò lè example yẹn náà ni ẹ jẹ́ ń lò fún wa so ti yé mo ní 3x minus 2y is equal to minus 12 x plus 2y is equal to 4 eléyìí náà ò lè rárá so ti yé báwọn ìtumọ̀ substitution method náà ni pé kí ni o ẹ fi kan ṣe subject of the formula so ti yé ẹ wá lọ fi sí inú equation so that yóò fi parẹ́ so ti yé èwo lẹ́bọ̀ wá ṣe àmọ́ ọmọ yìí tí ó mọ̀ ọrùn fún wa láti fi ṣe subject of the formula ẹ wo pé wo ló ní coefficient tó kéré jù nínú gbogbo wọn èwo ló ní coefficient tó táàmù wo ló ní coefficient tó kéré jù ṣe à ń pé eléyìí ní coefficient 3 eléyìí ní 2 à ń pé minus 2 but mo ní bíbá yẹ ẹmọ gbàgbé àwọn tó wà wájú wọn eléyìí ní 1 eléyìí ní 2y ajá sí pé èyí tó ní 1 yẹn ló kéré jù òun lẹ́mọ̀ fi ṣe subject of the formula níbo ló dẹ̀ ṣì wà from equation 2 lọ́wọ́ and from equation 2 kí dẹ̀ ní equation 2 wà ní x plus 2y is equal to 4 òun láfi ṣe subject of the formula
S ó máa jẹ́ kí ni 4 minus 2y àbí ẹ pè ní equation 3 so ti yé báwọn ẹ wá ní put x ṣe ń pé a ti sọ pé ó jẹ́ 4 minus 2y ń sìn a máa fi sí ní equation 1 ẹ ní fi sí ní equation 2 mọ́ torí equation 2 ló bí ṣé ọmọ lè fẹ́ ya rẹ̀ ṣe ń pọ́ mo lè fẹ́ ya rẹ̀ so ti yé báwọn táyé pé inú equation 1 lẹ ti yọ tẹ bá lọ fẹ́ substitute inú equation 2 lẹ́mọ̀ substitute sí táyé pé inú equation 2 lẹ ti yọ tẹ bá fẹ́ substitute inú equation 1 la máa substitute sí so ti la fẹ́ substitute yẹn sí inú equation 1 yóò máa jẹ́ 3x minus 2y is equal to minus 12 àbí yóò jẹ́ 3 times kí ni x mi 4 minus 2y is equal to minus 12 ilé ọmọ jẹ́ 12 tá bá open bracket àbí minus 6y minus 2y is equal to minus 12 yóò jẹ́ 12 minus 8y is equal to minus 12 tẹ́ bá collect like time yóò jẹ́ minus 8y is equal to minus 12 so àṣìṣe ń bẹ̀ yẹn a ní 4 minus 2y àbí 4 minus 2y is equal to minus 12 ilé yóò jẹ́ kí ni 12 minus 6y minus 2y is equal to minus 12 síbẹ̀ náà ni so ti yé ilé yóò jẹ́ 12 minus 8y is equal to minus 12 so yóò máa jẹ́ 12 minus 12 minus 12 as I say minus 8y is equal to minus 24 y will now be minus 24 divided by minus 8 yóò mọ̀ fún wa ní 3 ajá sí pé y mi jẹ́ 3 so tí mo ti mọ y pọ̀ jẹ́ 3 ń sìn ẹ wá lọ gbé sínú equation tá a yọ àwa ni put y is equal to 3 in equation what in equation 3 ṣe pé equation 3 la yọ a dẹ̀ sọ pé equation 3 wa kọ́ mọ jẹ́ kí ni o is equal to 4 minus y is equal to 4 minus 2y àbí y mi sì ń jẹ́ 3 yóò máa jẹ́ 4 2 times 3 x mi yóò máa jẹ́ kí ni o 4 minus 6 tí ń ṣe minus 2 ajá sí pé x mi yóò máa jẹ́ minus 2 y mi yóò dẹ̀ sì máa jẹ́ kí ni o y yóò máa jẹ́ 3 ẹ dákun ṣe agbálàyé rẹ̀ yìí ẹ dákun ìwọ lọ́yọ̀rọ̀ jújù nù méjèèjì ṣé elimination àbí substitution ẹ̀yin lẹ́mọ́ èyí tẹ́ lè lò bẹ̀tẹ̀ lómi ọmọ sá fún kan kò sí èyí tẹ́ lè sá fún bẹ́ẹ̀ méjèèjì ló ní ìgbà tó rọrùn láti lò tó ti yé ìgbà mìíràn elimination rọrùn elimination mọ rọrùn tó wáyé pé coefficient tí variable tẹ́ fẹ́ eliminate bá papọ̀ substitution náà mọ rọrùn tó wáyé pé a ní kíni o a ní coefficient tó bá jẹ́ 1 tẹ́lẹ̀ tètè ṣe kíni tẹ́lẹ̀ tètè substitute yẹn mọ́ra wọn ẹ dákun ṣe agbálàyé yẹn yìí so graphical method báyà tá a bá padà débi àwọn linear inequalities máa padà wọn ṣàlàyé so n ti graphical method tóun dá lé lórí òun náà ni pé kí a ti mọ̀ pé linear equation on a straight line ni ó mọ̀ fún wa ajá sí pé tí n bá ní Cartesian product mi eléyìí là ń pè ní Cartesian plane mi ṣe pé eléyìí ni x axis eléyìí ni y axis so tí yé báwọn ká pé equation alákọ̀ọ́kọ́ lílé yẹn jẹ́ ń pè ní L1 ìgbà tí mo plot yẹ òun lélẹ̀ equation ẹlẹ́ẹ̀kejì ni ìgbà tí mo plot yẹ sí graph mi òun lélẹ̀ point of intersection mi bí báyìí ibi tí wọ́n ti pàdé òun point of intersection òun ni ó máa jẹ́ solution so pẹ̀lú ògo Ọlọ́run àmọ́ ṣe bẹ̀ tí ká gbọ́ yẹn yìí báyìí ẹ jẹ́ n tún fún wa ní example mi fún simultaneous equation tó kó àwọn tá a ti mọ̀ sínú tẹ́lẹ̀ so 2x plus y is equal to 8 2x plus y is equal to 8 2 raised by x plus y is equal to 8 3 raised by x minus 1 is equal to 1 kìtẹ́ bá ṣàkíyèsí eléyìí wọ́n fẹ́ ká lo indices ni o ṣẹ́dẹ̀ mọ̀ pé níta kọ́ níbi indices òun náà ni pé kí n tẹ́ bá nírú nǹkan báyìí àkọ́kọ́ wọ́n náà bá ṣe eliminate base yẹn ṣẹ́yìn pé mo lè kọ́ 8 yìí náà ní kí ni index form ní in form of 2 ajá sí pé ilé ọmọ jẹ́ 2x plus y is equal to kí ni 8 2 raised by 3 so ti bá bákan náà wẹ̀ mo lè kọ́ eléyìí náà mo lè tún kéléyìí náà ní in form of 3 náà kí ni 1 3 raised by 0 so ti bá ajá sí pé mo lè equate àwọn base yẹn mo equate arákùnrin mo equate arákùnrin kí ló kúnlẹ̀ x plus y is equal to 3 x minus y is equal to 0 kí mo lè tẹ̀síwájú ń bẹ̀ ó yẹ jẹ́ ń bẹ̀ lọ́wọ́ yín sí elimination lọ rọrùn láti lo bí báyà bí substitution tó bá ṣe mi lẹ́yìn ní elimination ni màá lò torí coefficient wọ́n ti papọ̀ ìyàwó ká pé mo fẹ́ eliminate x àti s kí ni màá máa ṣe tí s ó fi wà eliminated màá máa subtract
torí coefficient wọ́n papọ̀ x ni àbẹ̀ tó wáyé pé mo ní ká pé y mo fẹ́ eliminate nsìn kí ni màá ṣe màá máa add torí mo ní plus y lókè minus y nísàlẹ̀ so tí n bá subtract nsìn x ni ó kù x minus s yóò jẹ́ 0 plus y minus yóò jẹ́ plus y plus y yóò jẹ́ 2y is equal to 3 y mi ó máa jẹ́ 3/2 màá ní put y is equal to 3/2 ká pé mo gbélé ní equation y equation 2 in equation 2 yóò máa jẹ́ kí ni s minus y is equal to 0 x is equal to y and kí dẹ̀ ni y mi 3/2 ajá sí pé s náà jẹ́ kí ni s jẹ́ 3/2 ẹ dákun ṣe àgbọ́yé so ṣàgbọ́yé ọ̀dà bò ní ìbéèrè JAMB kan lélẹ́yìí o bó láti ṣe irú nǹkan báyìí 2/x minus 3/y is equal to 2 4/x plus 3/y is equal to 10 bó láti ṣe irú eléyìí ẹ rí i pé òkè láti mọ́ ní gbogbo àwọn tá a mọ́ ní tẹ́lẹ̀ ṣùgbọ́n eléyìí bó ni wọ́n ti gbé sí bó wọ́n gbé wá ìsàlẹ̀ tẹ́ bá ti nírú nǹkan báyìí nísàlẹ̀ tó jẹ́ bí reciprocal ní tẹ́ ẹ̀kọ́ mọ́ ṣe náà ni pé kí ni ẹ kọ́kọ́ mọ́ fi wọ́n ṣe bí variable kan ṣe àpé nísìnyí mo lè tún eléyìí kọ́ gẹ́gẹ́ bí 2 times 1/x àbí now minus 3 times 1/y òun náà ni ó fún mi lélẹ́yìí now is equal to 2 mo lè tún eléyìí náà kọ́ gẹ́gẹ́ bí kí ni 4 times 1/x plus 3 times 1/y is equal to 10 ajá sí pé ń sìn báyà kí n sọ pé a mi kọ́mọ jẹ́ 1/x so tí tẹ bá ti ní báyà bí reciprocal fraction báyìí bẹ́ẹ̀ sì lè ṣe tó lè mọ yá nìyẹn kí b mi ọmọ jẹ́ 1/y ajá sí pé tí èmi bá ti jẹ́ 1/x tí b bá jẹ́ 1/y mo lè sọ pé kí ni 2a eléyìí ọmọ jẹ́ a báyìí minus 3b is equal to 2 so tí n bá equation alákọ̀ọ́kọ́ nìyẹn máa padà mọ ṣe àgbẹ̀ x gangan la fẹ́ wá bẹ̀ẹ̀ bá ti mọ a àti b á fi mọ ọmọ tí x àti y ọmọ jẹ́ ilé náà ọmọ jẹ́ kí ni 4a plus 3b is equal to 2 ẹgbẹ́ ń bè lọ wa ìwúlọ̀ rọrùn ní ká lò nínú àwọn method yẹn elimination náà lẹ lè lò tọ́rọ́ lọ́n ti bá gbé sí bí báyìí so tí so coefficient b papọ̀ ajá sí pé a lè eliminate bẹ́ẹ̀ kí láàmọ̀ ṣe sáà máa add ní àbá máa subtract a máa add torí -1 níbì kan +1 bì kan bẹ̀tẹ̀ mọ̀ subtract tó bá ti jẹ́ pé kankan náà ni bẹ́ẹ̀ plus àbí minus so mo á lè ní add 1 and 2 so tí yóò mọ̀ jẹ́ 2a plus 4a yóò jẹ́ 6a ilé àti ilé òṣèké ni yóò gera wọn 2 plus 2 yóò mọ̀ jẹ́ 4 ajá sí pé èmi ọmọ jẹ́ 4/6 ilé tó jẹ́ 2/3 mo á lè mọ tí b mi náà jẹ́ màá kàn ní put a is equal to 2/3 in equation in any of your equation ká pé equation 1 yóò jẹ́ 2a minus 3b is equal to 2 times 2/3 minus 3b is equal to 2 àbí tẹ́ bá ní fraction tẹ́ bá fẹ́ clear rẹ̀ náà ni pé máa multiply through by the LCM of the denominator tó jẹ́ 3 níbí báyìí mo lè ní multiply through by 3 ajá sí pé tí bá multiply through by 3 ọkùnrin yóò mọ gílé yìí kí ni ọmọ ọkùn 2 times 2 4 minus 9b is equal to 6 minus 9b is equal to 6 minus 4 àbí minus 9b is equal to what 2 b is equal to minus 2/9 so a mi jẹ́ kí ni a mi jẹ́ 2/3 b mi jẹ́ minus 2 divided by 9 so tí yóò bá wọn b mi jẹ́ minus 2 divided by 9 kí láwa ṣe ń bẹ̀ ṣẹ́dẹ̀ mọ̀ pé x àti y wọ́n fẹ́ ká wá torí pé kàràǹbà ní wọ́n yóò nira láti wá wọn la fi wọ́n ṣe a àti b ẹ jẹ́ ká ṣe kí ni a wá dá padà ẹ jẹ́ á dá padà báyìí so ajá sí pé lẹ́yìn ní ìsìn a mi yóò jẹ́ 2/3/1/x so ẹgbẹ́ tí n bá ṣe lọ màmá ní 2x equal to 3 x ọmọ jẹ́ 3/2 so tí tẹ́ bá fẹ́ dára ní láàmú gbọ́ jẹ́ pé reciprocal ni ẹ̀kan takìtì rẹ̀ ajá sí pé bíbá igan láì dára láàmú b mi ọmọ jẹ́ 9/2 so tàbí kẹ́kẹ́ pé b is equal to 1/y mo dẹ̀ ti mọ b mi pọ́ jẹ́ kí ni o -2/9 is equal to 1/y tẹ́ bá cross multiply ilé ọmọ jẹ́ -2y is equal to 9 so tí y mi ọmọ jẹ́ kí ni o -9/2 or -4/1/2 so tí yẹ wà so bẹ́ẹ̀ sì máa ṣe nìyẹn ìjẹ́ tí eléyẹn bá yé wa torí gbé àkókò ti lọ púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá a máa dúró ní bíbá yìí láàárọ̀ yìí
lálẹ́ ọ̀la mo bẹ̀rẹ̀ quadratic equation táyé bá gbà náà á ṣe affiliation náà. So kí la gbọ́yé lónìí òun náà ni pé kí ni o tá a bá ní nǹkan tí mo ṣàlàyé tó pọ̀ òun náà ni mo ní perfect square. Kí ni perfect square? Tá a bá ní a plus b square mo ní ká má dára láàmú òun náà ni pé kí ni a mọ̀ square alákọ̀ọ́kọ́ plus a mọ̀ square ẹlẹ́ẹ̀kejì plus tó bá yẹ pé plus ló wà láàrin wọn 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. So ti mi bá wọn. So bẹ́ẹ̀ tó bá yẹ pé a minus b square ni mo ní a mọ̀ square alákọ̀ọ́kọ́ a máa square ẹlẹ́ẹ̀kejì minus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Mo ló rọrùn fún àtàbá fẹ́ find the square root àwọn tá a mọ̀ lórí fún perfect square. Bákan náà wẹ̀ a kọ́ difference of 2 square. Wọ́n náà ní pé tá a bá ní binomial expression táyé pé táàmù alákọ̀ọ́kọ́ gba square tí táàmù ẹlẹ́ẹ̀kejì gba square ẹ mọ̀ dára yín láàmú yóò mọ̀ dàbí pé ká máa ro táàmù alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì papọ̀ times ká máa yọ wọn kúrò nù ara wọn. So ti bá wọn. So ta tún ṣàlàyé òun náà ní linear equation àti mọ̀ linear equation tó bá yẹ pé degree tó wà nù polynomial yẹn bá jẹ́ 1. Ẹ̀yin náà òfin ta dẹ̀ mọ̀ òun náà ní pé kí ni o tá bá ní equation degree 1 root mélòó màá máa ní root ní tó jẹ́ ká bá fi sí ọ̀nà nìyẹn tí wọ́n mọ̀ sọ equation di 0 root kan màá máa ní táyé pé bá linear equation táyé pé quadratic equation kọ́ màá máa ní root méjì. So ti wà mo á là ní simultaneous equation náà tó bá jẹ́ pé variable mi ti jù kan lọ mo á fẹ́ mọ wá àwọn variable yẹn papọ̀ bóyá x àti y nìsín mo fẹ́ mọ wá àwọn papọ̀ ìwá papọ̀ là ń pè ní simultaneously tó bá simultaneously òun náà ni pé kẹ́ ẹ wá wọn papọ̀ lẹ́ẹ̀kan náà. So ti yé mo á ní tí ó mọ já mọ ní unique solution bẹ́ẹ̀ òun náà ni pé kí ni o kó jẹ́ pé tó bá jẹ́ pé a bá ń wá variable méjì ká máa ní 2 equation tá a máa wá variable mẹ́ta ká máa ní 3 equation bẹ́ẹ̀ tí wọ́n bá ti jọ tà sí ara wọn báwọn a lè ní ju solution kan lọ ìgbà mìíràn tàbí ká má ní rárá. So ti yé báyìí mo á ní a lè lo elimination method a lè lo substitution method a lè lo graphical method méjèèjì náà ló rọ̀. Ká tó lo elimination method a gbọ́dọ̀ ṣàkíyèsí pé variable tá a fẹ́ eliminate gbọ́dọ̀ papọ̀. So ti yé tó bá papọ̀ ẹ wá wò pé sáà máa add ní àbá máa subtract mo lẹ́mọ̀ add tó bá jẹ́ pé bíi minus lókè plus nísàlẹ̀ tí sign wọn bá ti papọ̀ ṣùgbọ́n tí sign wọn bá ti papọ̀ ẹ mọ̀ subtract ni. Substitution method òun náà ni pé ẹ mọ̀ wo pé èwo ló ní coefficient tó kéré jù èyí tó ní coefficient tó kéré jù yẹn lẹ́yìn àbí subject of the formula. So òun náà ni ẹ graphical method náà ni pé mo lẹ́ plot wọn ní graph ibi tá a bá ti ní point of intersection so ibẹ̀ náà láti mọ̀ ṣe kí ni o ibẹ̀ náà ni yóò mọ̀ jẹ́ solution wa. So màá máa dúró sí báyìí mi mọ̀ bóyá tá a bá ní ẹni tó ní ìbéèrè kan àbí ìbéèrè mìíràn ìbéèrè. So ìgbà tí ò sí ìbéèrè a lè kọ sí àwọn tá pẹ̀lú wa ní Facebook náà a lè mọ̀ fi ìbéèrè wa sí kí là ń pè níbi chat. So ìgbà tí ò sí ìbéèrè pẹ̀lú ògo Ọlọ́run bá a máa tẹ̀síwájú ní alẹ́ ọ̀la ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ó dìgbà.